لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولا جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا. بدال باستي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ملك يوم الدين. الله. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. owó níní àfáà Yusufu Ayakumullah. kìí ṣe tí ó ṣọ́ fún kó wá láti ní. Owó níní kìí ṣe tó ṣọ́ fún kó wá láti ní o. Dandan dẹ̀kọ́ ni kó wáyé kó bímọ. Dandan kọ́ ni kó wáyé kó kọ́lé. Dandan kọ́ ni kó wáyé kó lámì ṣùgbọ́n dandan ni kó wáyé kó kú. Dandan kọ́ ni kó wáyé kó bímọ. Dandan kọ́ ni kó wáyé kó kọ́lé. Bẹ́ẹ̀ sì ní dandan kọ́ ni kó wáyé kó lámì ṣùgbọ́n tó jẹ́ dandan fún ọ nínú ìṣẹ̀mí ni kó wáyé kó kú. Gbogbo ẹni tí ikú jẹ́ dandan lórí ẹ̀ níbi gbé tí tóbi fọ́ba tí ò ní kú láéláé. A ní òkè Ọlọ́run na apá kan yálà yàtà ló fún ọ lápá kejì. Ara nílé olókùú lókùú tí Yorùbá tó ń pè ní òkú ọ̀fọ̀. A sì tún ṣe bí ìbò jẹ́ kó wẹ́dì láwà. À ń sọ bọ́lá pé tó ṣe wá yóò dùn wá kọ́. Apá ẹ máa padà wọ̀ báyìí, ẹ wọ̀ báyìí, ẹ wọ̀ báyìí, ẹ wá jókòó padà. Àtòdìdí ìbàlẹ̀lẹ̀ ti pè mí wá bí láti wá ṣe wáàsí. Èmi náà bí sì mo ní wáàsí lọ́yọ̀ lónìí. Mo yẹ ẹ́ nítorí pé mo wá dúró ti ọmọ ìyá yín, ọ̀rẹ́ yín, èèyàn yín, ẹ̀gbọ́n yín, àbúrò fẹ́ lómi. Àwọn kẹ́yìfà yẹn jẹ́ àdúrà jà ìdúnà. Wọ́n wá fẹ́ pè wá fún wáàsí àwọn kan ń gba ẹ̀gbẹ́ kan gba ẹ̀gbẹ́ kejì nítorí kíni àti pẹ́jù kan. Wàlí láyé fi ìkúlì tàrí kàtí. Ẹ jẹ́ kí ara gbogbo owó balẹ̀ lójú agbo yìí. Ikú ni kìí sàrùn. Ẹ jẹ́ kí ara kó wọ́n balẹ̀. Òun yàtá ní ríra wa mọ́lẹ̀lẹ́ yìí. Ara rẹ tí ò balẹ̀ tí ò balẹ̀ tí ò balẹ̀ kò balẹ̀ ń lé oníyàwó, kò balẹ̀ ń lé ọlọ́mọ, kò balẹ̀ ń lé òsílé, kò balẹ̀ ń bí alábọ̀dé mọ́kà, kò tún balẹ̀ débi olókùn jò bá kú yóò balẹ̀ ń dọ́nà. Wàlí láyé fi ìkúlì tàrí kàtí. Ẹnu máa hún ẹni, afẹjọ́sí ẹni, ó wòrán látọ̀bí ò tí ìdìran dì sí, ó sì nínú rò nípa ayé rẹ kó yẹ kí wọ́n náà dìran. Wàtẹ́sí kí ilẹ̀ tí fi wàrà ṣàìdó. Àwọn tẹ́ ń pariwo lé lórí wọn èé ṣe màláíkà, wọn èé sàlìjànú èèyàn làwọn náà. Wọn ajẹ́jẹ́ màláíkà jálìjànú kí Sisi Qodir ó kú bó ti kú yìí.
sọ nǹkan ẹrọgbọ́n dá sọ́rọ̀ ara rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ hó wọ́n ní wọ́n sọjọ́ òbí mi kápọ́jọ́ òbí ṣé wọ́n wà ní. sẹ́yìn máa lọ bí nǹkan rẹ ni èmi bí ẹ̀rọ bá ti sọ́kún náà lẹ́pẹ́ sí. walillahi fi kulli tariqati. wọ́n bá pè é níbi nǹkan rẹ pé aago mẹ́wàá ni aago mẹ́rin lẹ́ẹ̀dẹ́ bẹ̀. níjọ́ èèyàn bá kú ìjọ abákú náà dèrè níjọ́ Sisi Qodir wà láyé mélòó nínú wa ló lọ lé ẹ̀pẹ́ adé wa kí ló kó tẹ́ takutakutẹ́ ṣe. lillahi fi. láti sọ fún gbogbo olókìkí dẹwà níjòkó yìí kí kálukú dórí ò pé kò séèyàn mọ́ lẹ́yìn orí rẹ àkọlọ́wọ́ ọba tó ní ọ́nìkan ní dùn mọ́ wọ́n ṣe ó wọlé wọ́n ń pẹ́ àwọn ti ṣe àfáwọn kan wọ́n tọrọ bára fún ọkàn iná ni. walillahi fi kulli tariqati. Ohun ẹ tó mọ̀ wòrà rẹ lókè ara rẹ ó láwà la lò ní àwọn olólò la sọ fún wa. Ilé lánàá tí wọ́n fi ní òní àwọn tó ní àná mọ̀ pé wọ́n ń bọ̀. Gbogbo ẹni tí ń sọrí rẹ lọ́wọ́ be a star, being a star or whatsoever you may be. Ṣé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kí n tí tọ́lọ́dún eégún ọmọ alágbàwọ́rá kà jẹ̀kọ́ bó o bá rẹ̀ example ẹ̀ ní lónìí. Aya Sisi Qodir ló dókó. Kò sẹ́ni ó lè yọ ọkọ̀ kúrò ní orúkọ wọn nísìnyí àfijọ́ tọ́lọ̀ ń bá tó ní wọ́n jáde òkú ọ̀hún. Ọmọ ló dọmọ òrukàn ó kọ láíláí ní ó máa jẹ́ lọ. Ta ló sọ fún wọn ní ẹ̀pọ̀ ló dókó ti nǹkan rẹ̀ lọ́jọ́ alẹ́? Ìyàwó èèyàn lóyún ó ń yọ̀ tá sọ fún ẹ pé yóò bí lójú ẹ̀. Bó bá wá bí lójú ẹ̀ tó bá fẹ́ lọ yọ̀jú tá sọ fún ẹ pé ó jèrè rẹ̀. walillahi fi kulli tariqati. Nínú ibi tó yẹ kí ara ẹ̀dá ó ti sílẹ̀ jù níbi wọ́n bá ti ń gbé ẹgbẹ́ rẹ lọ gbìn. À ń jẹ iṣu, à ń jẹ àgbàdo, à ń jẹ ẹ̀wà, à ń jẹ ìrẹsì gbogbo táwọn yìí wọ́n ń pè wọ́n ń wù ní. Èèyàn tó ń jẹṣu, tó ń dàgbàdo, tó ń jẹ ìrẹsì, tó ń jẹ ẹ̀wà, wọ́n ń pè odidi èèyàn kó wú dóní. lillahi fi kulli tariqati. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀mẹ́ta ọba tí kò ní tọ́ sí láíláí. wọ́n tẹ̀sí kí ilé tí. tí wàrà ṣá. Ṣé mẹ́ta ti pé? Ó yẹ fi mẹ́ta mi kú. Ìdí tí mo fi ní oṣù aláàbọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni pé ó jọ wá lójú fún ọmọ Ànábì Ádámà. Níjọ́ tí wọ́n bí ẹni tó mọ̀ ló gbé ẹ jáde nínú ìyá rẹ̀. Àbí ta ló mọ ẹni ó gbé? Ó yá lísìn máa gbọ́ ẹni tó mọ̀ ní ó gbé ọ lọ bí wọ́n sìn ọ́ sí. la ilaha illallah wa indama tamutu. Apá mo fi Kùránì gbé ọ padà báyìí máa bọ̀. ajaban laka ya buna Adam. Ìwọ púpọ̀ ló ṣe ra rẹ báyìí. Ọlọ́run tó wà ń bẹ ò ní padà. àmín. Abájọ kan tí mi ṣe tán èmi náà bísì. ajaban laka ya buna Adam. Ọlọ́run ò ní fi ilẹ̀ ẹ̀ máa wà dáadáa ẹ̀ ní mọ̀nyára. àmín. Ìdí ni pé mo lọ́rọ̀ fẹ́yìn tí Ọlọ́run gbé ìta fún lónìí. Ìsìnkẹ́ kó sẹ́yìn àwọn èèyàn kan nínú àwọn èèyàn tí wọ́n ga nínú ìjòkó yìí. Ọlọ́run ni mo kọ́kọ́ kí mo yòǹbó àlẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. Yòǹbó àlẹ́bí dáadáa. sallallahu alayhi wa sallam. Wọ́n ní yòǹbó àlẹ́bí ló ń ṣe sùmẹ̀sùmẹ̀ níṣẹ́ ó lè wà lìjánà lẹ́yìn àlẹ́bí. sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ìtàlẹ́ Muhammad. Mo kí bàbá wa àgbà ní gbogbo ilẹ̀ owó tá a wà ń bẹ̀ yìí ẹni ó bá ti wà níbí dẹ́nitírì bàbá ìmọ̀mọ́ àgbà ló wà. Ìlú wo dẹ̀rẹ̀ ìlú oníkéwú, ìlú onímọ̀, ìlú ẹlẹ́sìn, ìlú Ìbàdàn ni. Gbogbo ẹni ó bá wọlé ẹbẹ̀ tí ò kí wọn ní kí ibẹ̀ onítọ̀hún ò ní jèrè ibẹ̀. la ilaha illallah. Mo kí bàbá ìmọ̀mọ́ àgbà tòní. adamallahu hayatahu. Mo kí ayé àtàyè bàbá kí ni wo. Wọ́n á kí gbogbo àwọn àlùfáà àgbà nítorí àkókò tí ó gbà mí. Mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ wà ń jòkó àlàáfíà Ọlọ́run kó mọ́ yà yín gbà kọ̀ọ̀kan. àmín.
mo kí ẹ bí Alhaji Abdul Qodir Sisi ọkùnrin tó ń pè ní Sisi àṣẹ wọn lè bí ni lọ́kùnrin tó jẹ́ kókó obìnrin ní òfin ga. La ilaha illallah. mo kí àwọn ẹbí, mo kí àwọn àbúrò, mo kí àwọn ẹ̀gbọ́n, mo kí àwọn òbí, mo kí aya, mo kí ọmọ tó Sisi Qadir. ẹkún òyà, ẹkún tó ṣe yín tí ò ṣe yín rí, ẹkún bá tìjọ máa lò yókù lọ, ẹkún máa wo ọ̀rẹ́ yín, ọmọ yín, ìfẹ́ yín, ẹ̀gbọ́n yín, ọkọ yín, bàbá yín, olólùfẹ́ yín. Fídíò lásán lẹ́ẹ̀mọ̀ rí ẹ̀rọ kẹ̀kẹ́ mọ́. La ilaha illallah. Original copy ti lọ, duplicate ló kù táyé ó máa fi hàn yín. Lábẹ́ sọ gbogbo àwọn táwa láyé náà, dandan kọ́ ni kó o ṣe tíátà kó o tó nípa. Ipa kí ni wọ́n náà fẹ́ fi ilé ayé? Tó jẹ́ pé bó o bá sí ilé, ará yóò mọ̀ kó o sí mẹ́. Ó wà nílé gan, ó ní wúlò. Ó sí ilé, wọn àtúmọ̀ kó o sí ilé. Àwọn ọmọ àdúgbò wa lọ la báńgà, wọ́n ní ó ti lọ ọlọ́mọdé òde mọ́. Bismillahi mẹ́ta, kémi tó wí kálímà kankan mí. Qul huwa Allahu mẹ́ta. Ó ní gbogbo ẹni ó bá máa ké ń bí lájọ ké nítorí Alhaji Abdul Qodir. Àbá Abdul Qodir dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wọ́n bí Sheikh Ibrahim Yes. Wọ́n bí wọ́n léèrè pé nínú ẹ̀yin àti Usman Danfodi ẹ̀. Ṣé ní Sókótó kọ́nù? Nínú ẹ̀yin méjèèjì ta ló tóbi jù? Sheikh Ibrahim Yes. Nígbà tí bàbá yìí ó fèsì, ó ní Usman Danfodi ẹ̀ wà jálù mi ní Qadira, wà azzu mi ní manzilan. Ó jù mí lọ ní tí wọ́n fi máa jù yàn lọ láyé. Wọ́n ní kí ló fà á? Ládùúrú mọ́kìkì yín ṣe dọ́tún tó dósì. Usman Danfodi ẹ̀ náà lókìkì ṣùgbọ́n kò tó ti ń Sheikh Ibrahim. Sheikh Ibrahim wa ní òótọ́ ni ó lè máa rò lọ́nà ẹ̀bẹ̀rún. Ojú fi tẹ́ ẹ ti fi wò ni. Èmi Ibrahim mò ń sayé. Ṣùgbọ́n Ibrahim bàbá Fodi ẹ̀ tẹ́ ń sọ yìí, Danfodi ẹ̀ wúlìdà mu'minan, wọ́n bí ní mu'mini. Aṣa mu'minan, ó sayé ní mu'mini. Wa mata mu'minan, ó kú ní mu'mini. Mẹ́tẹ̀ẹ̀ta tó ní ìlú ló fi jù mí lọ, wọ́n bí èmi ní mu'mini. Mo ń sayé èmi ní mu'mini, wàlá àdìrí máa sáà mútu àlẹ́ yìí. La ilaha illallah. Èyí tí màá kú lé lórí ni òye mi. Ẹni tí ó ti kú, ẹni ó mọ̀ bá nìkan ṣe yẹ̀yẹ́, kò sẹ́ni tó mọ nestin. Abá Abdul Qodir dúpẹ́ pé a bí wọn ní mu'mini. Ó ṣayé ẹ̀ ní mu'mini. Alhamdulillah. Nígbà tí wọ́n kú náà, wọ́n kú ní mu'mini. Bismillahi mẹ́ta, Qul huwallahu mẹ́ta, kí ẹ kọ́kọ́ lọ wọn bá wọn. Bismillahirrahmanirrahim. Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wàhálà tó tó báyìí, tó bá ti jẹ́ pé kèé sọ Ọlọ́run ló dé, kèé sànẹ́bí ojú tì í. Àjàgbá ńlá kayá bínú àádà. Ìmẹ́ni tó dé tẹ̀ ń ṣe báwọn o. Tó bá ti jẹ́ pé kèé sọ Ọlọ́run ló dé, kèé sànẹ́bí ojú tì í o. Ibi olókùn la wà yín dára yóò balẹ̀ o. Ẹni ó dé náà òkú ọmọ òkú ni o, kí n tí mò ń tọ̀. Àjàgbá ńlá kayá bínú àádà. Èyí ṣe àrísàrí. Ìdàmásùlẹ̀bì látàlámù mọ́ni lẹ́sí akọ́jà ní ìbàdí ni ó ní ká. Ẹ jẹ́ kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹni ó kú yìí èsà arúgbó. Àjọba ìlàkàyẹ̀bù náà rẹ̀. À ń kí sẹ́yẹ̀rì káàbọ̀, ẹ kú rè. Dàmátù ládù. Ẹ kú ìyà, ẹ jẹ́ wọ́n lọ jòkó máa ní. Látàlámù mọ́ni lẹ́sí akọ́jà kàmí bátí ní òmìnira. Ní tí mo expect ní ìkan mo báyìí. La ilaha illallah. Wọ́n ti ń sọ̀kú Sisi Qadir bíi carnival. Àjàgbá ńlá kayọ̀
akíyájì sáyẹ́rì ẹkùnrin. ìdáná tó lọ́bì. ẹkù fi ọmọ ìyá yín. látàlọ́mọ́ bẹ́ẹ̀ni lẹ́bí akọ̀rọ̀jẹ́ kàmí bàtínì níkà. ṣèlè tirẹ̀ ni ó ní àbí ẹ wá ṣe Allahu Akbar àfọ́bà tó gbé sáyẹ́rì ga. ó ti gbàgbé ọlọ́run gbà tó léèyàn. La ilallah. ṣé Allahu Akbar kó wọlé òdòkú àgbáyé nísìn. ó yá ń bá àwọn ti jòkó wẹ̀ fún wọn lọ́rùn lẹ̀ báwọn ó rú àsìkò ìjẹ́ lágbára. ajabala fayakuna dẹ. ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ ìmọ̀ bóyá àyè wá sí kẹ́límà méjì yọ ń bì. a gbọ́dọ̀ máa wí ìdálẹ̀ ẹni bá máa sọ̀rọ̀ èpè ni wọ́n máa gbọ́ bí ìrẹ́pè. mo kí ẹ̀yin olókìkí ènìyàn tí Ọlọ́run ní kí iṣẹ́ yín kó sọ yín di ọ̀rẹ́ ojú ó tún sọ ohun yín di ọ̀rẹ́ etí kẹ́nìkan má dìde lọ kẹ́nìkan má torí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tó tóbi ju tí ń gbénú ayé lọ là ń sọ lọ́wọ́. ṣé ẹ bá ṣe torí pé Sisi Qadiri èmi ìdúrọ́pù máìkì mo lọ nínú mo bí sí. ajabala fayakuna dẹ. ṣùgbọ́n mo rántí pé mi náà kú ìmẹ́ni tí ó sẹ́yìn mi. ìdáná tó lẹ́bi látàlọ́mọ́ bẹ́ẹ̀ni lẹ́bí akọ̀rọ̀jẹ́ kàmí bàtínì níkà. وعندما تموت لا تعلم الذي أدخلك إلى قبرك. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. أيها محمد صلى الله عليه وسلم. ẹni tí ò ní kú lójijì kó náwó báyìí. ẹ jẹ́ arọ́wọ́ wọn ẹni tí ò náwó òun ti sọ tí ó ń ṣẹlẹ̀ fún un. ẹni tí ò ní kúkú òjijì kó náwó báyìí. sọ pé sallallahu alayhi wa sallam. ṣèlérí fọlọ́ ń kó dàkẹ́ nísìn kó tó káwé yẹn lẹ̀. náwó báyìí pé ìní kúkú òjijì. ìní fọjọ́ ọlọ́jọ́ lọ. ó yá a ní ọjọ́ méje nínú ọ̀sẹ̀ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday èwo lọ́jọ́ tiẹ̀. ìjàmbá tó lẹ́dùn látàlámọ́ ẹ̀sì akọ̀rọ̀jẹ́ kàmí wọ́n lè bàtínì sọ̀rọ̀ yìí níkà. sí pé ò ní kúkú òjijì sódà kéèyàn ti mọ̀ pé òun ó kú tẹ́lẹ̀ ni. iyì ikú ni kó jójijì tí kú ò bá máa jójijì ikú kíkú ò ní níyì mọ́. mo kí gbogbo ẹ̀yin eléré orí ìtàgé lápapọ̀ Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àmín. ẹ kú ìfẹ́ ọmọ ìyá yín ẹ kú ìdúró ti ọmọ ìyá yín ẹ kú òyìyà ẹ kú ara fẹ́ra kù wọn á kì í pé ilé ọkùn balẹ̀ mọ́ nítorí pé àwa mẹ́fà là ń gbáyé èmi ìwọ àwa ẹ̀yin àwọn òun ẹgbọ́kú jáde ní ó kàn yẹn gbọ́mọ jáde gbogbo wa. La ilaha illallah. kò sí mọ́ni yóò kàn yóò ń bẹ fún wa. Sisi Qadiri rán mi sí gbogbo ẹni ó wà ní gbogbo yìí àti gbogbo ẹni ó láǹfààní àti máa gbọ́ wa. Sisi Qadiri ní kí n máa sọ fún yín pé èé ṣe ọmọnìyàn. Yàmúrù àkọ́rì bí jàmbá ti kábúrí. Abdul Qadir ní yàmúrù àkọ́rì bí jàmbá ti kọ́bùrí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ẹbí mi, ẹ̀yin ọmọ mi, ẹ̀yin tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, tá a jọ ń ṣayé pọ̀, tá a jọ ń lo ìlú pọ̀, tá a jọ ń lo ògo pọ̀. Tẹ̀múrúnà aláàkọ̀bùrí wàlámùtù sálìmù àlàyà. Ẹ̀dẹ̀ tí dẹni tí ń kọjá lára sàárè mi tẹ́ẹ̀dẹ̀ lè kí mi mọ́. Tààlà àkọ́rí bí lábúyàrí fún ní. Ẹlòmíì wà tí ó pé ìjọba lẹ̀ ní máa kí Sisi Qadiri. Ẹlòmíì ó pa ò báyìí ni. Ẹlòmíì ó kúnlẹ̀ báyìí ni. Ẹlòmíì ó kí nàró ni o. Àtọ́ní nàró
àtọ́níkúnlẹ̀ àtọ́ndọ̀bálẹ̀ ta ló kí Sisi Quadri láti jẹjọ lónìí. Yẹ́múrú ọkọ̀ ibi jẹ́ǹbá ti kọ́bú yìí. Sisi ní èéṣe gbogbo ìdẹ̀ ń kọjá lọ lára sàárè mi. Ẹ̀dẹ̀ ń wò mí níbi tẹ́ ẹ tì mí mọ́, níbi ẹ̀dẹ́ mi mọ́. Mo ti kọ́kọ́ wà nínú ìfúnpinpin kan kí n tó wáyé. Ìfúnpinpin àkọ́kọ́ onínú ìyá. Nígbà tá a bá tún kú, á tún lọ bọ́ọ̀nù ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì. Ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì nílé tí wọ́n bẹ̀rẹ̀ lóòjọ́, wọ́n tó lóòjọ́, wọ́n á kàn lóòjọ́, wọ́n á fa omi sí lóòjọ́, wọ́n á fa iná sí lóòjọ́, onílé ó sunlé ẹ̀ lóòjọ́. Yẹ́múrú ọkọ̀ ibi jẹ́ǹbá ti kọ́bú yìí. Gbogbo ayé Sisi Quadri ní sẹ́mínà mo wá lẹ́nu tí gbogbo ayé kọjá lára rẹ̀ tí wọ́n tiẹ̀ lè kí mi mọ́. Káànà àkọ́rì bí lámúyá ìfún ní. Àfi bí ìgbà tẹ́ mọ̀ mi mọ́, ṣé ìgbàgbé mi. Lámúyá ìfún ní. Ẹ ń lọ dá mi nù, ẹ̀dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́ẹ̀. Lámúyá ìfún ní. Ẹ ń lọ ra kọ́ńtà, ẹ̀dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́ẹ̀. Lámúyá ìfún ní. Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni bá mọ̀ mi mọ́. Lámúyá ìfún ní. Tẹ̀síwájú àfà. Sọ̀wílì mi fàárì yẹ kí tẹ̀símúnà màlí. Sọ̀wílì mi rọ́ọ̀sì yẹ kí tẹ̀símúnà màlí. Sisi Quadri ní gbogbo ẹni tí nǹkan mi á sọ́wọ́ ẹ̀ ẹni tó mọ̀ pé nìkan kò mọ̀ pé mo ní nǹkan lọ́wọ́ ó ti gbẹ́sẹ̀ lé sí. Sọ̀wílì mi rọ́ọ̀sì. Ó ní mo fi kí ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé YouTube account Sisi Quadri is in my charge and I'm ready to drop it for whosoever want to have it back. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá owó ni bóyá aṣọ ni bóyá dúkìá kan ni bóyá nǹkan kan ni ló dọ̀pọ̀ àwọn àti Sisi Quadri pọ̀ ó ti rò pé ó jẹ́ mọ́lẹ̀ ó jẹ́ gbé ó ti rò pé ó pa mọ́lẹ̀ ó pa gbé kò sí wàhálà àáfàá lè ṣe òkú sí Ọlọ́run ò ní sí gbà. Sọ̀wílì mi rọ́ọ̀sì yẹ kí tẹ̀símúnà màlí. Ní gbogbo ẹbí mi ará mi ọ̀rẹ́ mi ẹ̀yin èèyàn mi ẹ wá ń wo dúkìá mi pé ilé yìí yàrá mélòó lèmi ó mú un bẹ yóò ti máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́kàn ẹlòmíì. Yẹ kí tẹ̀símúnà màlí. Wípé àbí kí n fẹ́yàwó Sisi Quadri ni kí n fi ṣe láàánú. Yẹ kí tẹ̀símúnà màlí. Àbí kí n káwọn ọmọ Sisi Quadri sọ́dọ̀ ní kí n ṣàánú fún un. Ẹ wá ń pín ọmọ mi ẹ ń pín owó mi ẹ ń pín aṣọ mi ẹ ń pín dúkìá mi ẹ ń pín tó jẹ́ tèmi ní tí mo fàágùn mi rà ní tí mo fi wàhálà mi rà ní tí mo fi yànjú mi rà ó ń lẹ́ mọ̀ ń pín mọ́ra yín lọ́wọ́ Sisi Quadri ní èéṣe ẹ̀yin èèyàn ẹ ti gbàgbé mi. Wọ́n máa yà á lùnà àdàdúdú ní. Mo kí aláàjùwà Mutahir Mustad ẹ káàbọ̀ àpòyà. Wọ́n máa yà á lùnà àdàdúdú yìí ní. Gbogbo yín pátá àwárí nínú yín ẹni tí ó sọ wípé ẹ dákun ẹ ti ẹ̀ wo gbèsè tó jẹ́ pọ̀ ẹ jẹ́ bá san díẹ̀ mbẹ̀. Ìtọ́ni lójúṣe pọ̀ ẹ jẹ́ bá ṣe díẹ̀ mbẹ̀. Òbí ń bẹ ẹ jẹ́ bá tọ́jú òbí ẹ̀. Aya ń bẹ ẹ jẹ́ bá tọ́jú aya. Ọmọ ń bẹ ẹ jẹ́ bá tọ́jú ọmọ. Ìyá wa tí wọ́n jẹ́ àwọn Sisi Quadri àtẹ̀yìn ọmọ gbogbo ìlérí ni wọ́n máa sọ fún yín lónìí. Gbogbo ọ̀rọ̀ la yóò máa fẹnu sọ fún yín. Wọ́n sọ fún yín pé kódà àwọn ò di sánmọ̀ àwọn ò di lẹ́lẹ̀ ní tí wọ́n fẹ́ dà náà wọ́n dà lójú àgbo wọn. Tẹ́ ẹ bá gbára léèyàn ẹ máa wá disappointed. Èyí tó lè dáa jù ní kẹ́ ẹ gbára lé Ọlọ́run tó ní Sisi Quadri tó dá Sisi Quadri tó ṣe Sisi Quadri bó ti wà tó pa Sisi Quadri lásìkò tẹ̀ lérò. Wọ́n kọ́ dé ọkà fún sí àmọ̀mọ́ wàásù. Kálukú ọmọ ẹgbà ìpín rẹ̀ Sisi Quadri ní kálukú wá ń gbà pín rẹ̀ pé bóyá kémi mẹ́lẹ̀ fàyà lè láàyè. Àṣìrọ̀ ó mọ̀ ṣe o àṣìrọ̀ òmùmánà sùn ni ẹ ṣe tètè gbàgbé mi báyìí. Sẹ́mi náà lẹ gbàgbé báyìí ọ̀rẹ́ mi ti ń wẹ́ lómi tí ó bá sọ̀rẹ́ báyìí. Ọmọ mi ti ń wo ẹlòmíì pé ta ni ó tún máa jẹ́ bàbá fún mi. Aya náà ti máa rò pé àṣà àwa ní ṣe kinní àti kìnnì mọ́ báyìí ni. Àṣìrọ̀ òmùmánà sùn ni ẹ ṣe gbàgbé mi báyìí ṣé ẹ rí bá a ti gbàgbé Sisi Quadri èyí tá a wá bí ìtorí pé ń gbóná lọ́wọ́ ni o. Ẹ̀yin òde ìdújọ́ ọdún méjì ẹjọ́ di ọdún mẹ́ta ẹ má expect pé rí èrò báyìí o. Èrò gàrà níbi òkú bá ti jẹ́ ọ̀fọ̀ ọ̀rọ̀ níjọ́ tí òkú bá kú tán gbogbo tó kù sílẹ̀ ó jẹ́ ń tó dùn ní o ó jẹ́ ń tó korò ní o wọ́n da yín dá ara yín torí àwọn náà ní ayé tọ̀dọ̀ wọn. Mo kí gbogbo ẹ̀yin eléré orí ìtàgé tẹ́ wà ń bí
a rí nínú yín ẹlòmíì sọ pé location wà lọ́rùn òun ò lè wá àwọn òní ẹ mọ́jà fi iṣẹ́ ilé àti mo ti gbowó iṣẹ́ yìí ó kàn máa di gbèsè sí mi lọ́rùn kò sí wàhálà Qadiri ti gbé gbèsè lọ́rùn. fọyálì láyé àfihàn máa bá sún ní. èyí tí mo fẹ́ ṣe ní wàásí fún wa ni wípé ẹ jẹ́ káwa náà wo iye èèyàn tí wọ́n sọ pé àwọn dé èèyàn látara àdè èèyàn Sisi Qadiri ó tí ì soríire níjọ́ tí oríire rẹ̀ ò bá ti sọ ọ̀pọ̀ ìdádó lóríire. Allah. alájùwà kábínú kọ̀ǹpọ́nì ìjòkó yìí ọmọlúwàbí tó plọ̀ ìyá wa Rose Odika àwọn tí ẹ̀tún jọmọ fún bàbá mi oníwàásí àgbáyé ṣe fún ìdí ní Àjàní gbọ́nà. Adamallahu hayatahu. àwọn ní ìjòkó yìí gbogbo wa ní lọ báyìí tí kálukú ṣáì lọ́wọ́ ẹ wọlé ayé pé wò yín ẹ bá tún máa jáde ní ìsìn wọn tún máa pé wò yín lọ ayé a máa wò yàn gan o ẹni tí wọ́n ń wò ní kójú orí ò pé o wọ́n ti wo Qadiri ló pin ìran báyìí o Qadiri ò sí nínú ìran bọ́ o kí lẹ́yìn náà ṣe níjọ́ táyé ń wò yín lọ́wọ́ tó fi jẹ́ pé ìjọ́ tí ìran yín ò bá sí níta mọ́ ẹ tún máa ṣẹ́kù níta kìí ṣe ikú nìkan ní máa ń lé ní kúrò níta o mo bá Sisi Qadiri dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. لأن الموت في دولة وعز خير من البقاء في ذلة وعجز. kéèyàn kú níjọ́ tí ayé ọmọ sọ pé ẹni rẹ̀ lọ ògo ń lọ aṣọ wa ń lọ ìdùnnú wa ń lọ iyì wa ń lọ ẹ sọ fún ọmọlúwàbí wípé kó fi stéèjì sílẹ̀ nígbà táyé bá ń pàtẹ́wọ́ lọ́wọ́. nítorí pé tó o bá fi lè bá ayé rẹ débi pé wọn àpàtẹ́wọ́ ọmọ tó bá fi stéèjì ilẹ̀ ni kò ní kí ẹ. La ilaha illallah. kí ẹ̀dá ó kú níjọ́ tí iyì ń bẹ lára rẹ̀ tí ń sáná lọ́wọ́ tó ń taná lọ́wọ́ tó ń gòkè lọ́wọ́ tó ń déèyàn lọ́wọ́ òun lè sẹ́ni tí ó kú tẹ́lẹ̀ táyé ò ní rí kinní kan sọ wọ́n yẹn à ó lè ṣẹ̀ṣẹ̀ gba físà Amẹ́ríkà ni o ìgbà tó kù rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá dóúnjẹ ló ṣẹ̀ṣẹ̀ wá kú yìí ìgbà tí kinní kan rẹ̀ ìyá mi abẹ ní agbárí ìjọba yìí ẹ̀mí yóò kún màmá dáadáa ẹni máa padà sí aburú àti gbogbo àwọn èèyàn bíi yín Ọlọ́run ní gbà wọn aṣọ ara yín sọnù mọ́ ẹ̀yin náà ó sì pẹ́ nínú dáwọ́lá yín. kí ènìyàn kú lásìkò tí níyì ti ń lẹ́yẹ ó dájú kéèyàn ti ṣẹ̀sí kó ti dẹni àbùkù ká ti máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ ti ẹ̀ gbọ́ ṣé lápájá ń bẹ láyé sá tó bá kú nígbà náà ikú rẹ̀ ò níyì kí ló mú BBC débi ṣe é lérò pé torí Ọlọ́run èrè kún tó kúrò kí ló mú Aláròyé débi ẹ lérò pé torí Ọlọ́run ni ẹ mọ iye èèyàn tó ti kú nú Ìbàdàn tó ti kú nú Èkó tó ti kú nú Ògùn tí wọ́n ya bí òkú wọn ó ti jẹ́ pé bí òkú ti bí wọ́n mọ̀. torí pé ntọ́kú tóbi ni ntọ́kú kilẹ̀ ni ntọ́kú halẹ̀ ni ntọ́kú dunlẹ̀ ni ntọ́kú dunlẹ̀ ó jinlẹ̀ ni ìwọ náà bóò ló ti dunlẹ̀ bóò ló ti nílẹ̀ bóò ló ti rinlẹ̀ bóò ló ti nílẹ̀ bóò tó wọlẹ̀. bóò ló ti dunlẹ̀. torí pé kò sí iyèméjì ń bẹ mọ́lámù yẹ mo ti sẹ́yìnsì máa tàbí gbẹ́rì yìí. ó níbo ni wọ́n fi pa Ọlọ́run yọ mí ìbọn yẹ ògbà mi kò sí wàhálà òun lọ́ra alẹ̀ tẹjọ́ tí wọ́n fi pa ìwọ náà dáhùn lára rẹ. wọ́n lẹ́ni tó bá gbọ́ ìró ògbọ́n kẹ̀wù òun kọ́ nìbọn pa ni ẹni ìbọn pa kì í gbọ́ mọ́. wọ́n lásìdẹ́ǹtì ṣẹlẹ̀ ìwọ nìkan lórí kó yọ kìí ṣe kórì rẹ ló dáa ju ti gbogbo wọn lọ àsìkò rẹ ni ò tó ìjọ kan náà ń bọ̀ ní tí òtún ásídẹ́ǹtì yóò rí ní ó ṣẹlẹ̀ ìwọ nìkan ló kú láàrin wọn. báwo làwọn náà ti ń palẹ̀ mọ́ kú sí. olókìkí olórúkọ olówó ọlọ́lá ọlọ́rọ̀ bóòlù ti ní ládùúgbò yín. Sisi Qadiri ló ń pa lóòótọ́ tí ò bá ní àṣesílẹ̀ ìwà rẹ̀ àwọn èèyàn kọ òkú ẹ̀ sílẹ̀ ni. tẹ̀síwájú. ta ló ráyè mọ́nú ayé lónìí. in tó fi mú àwọn tí wọ́n wọ́n wọ̀nyí alómi ti ní location ọdún méjì lọ́wọ́ nù wọn ọdún kan tẹ́wọ́ yóò máa tibì kan bọ́ síbì kan tibì kan bọ́ síbì kan tibì kan tó náà fi bọ́ sẹ́nu òkú tí ó pa. in tó fi mú gbogbo wa yìí fi nǹkan lẹ̀ ẹ jẹ́ kó lọ yé gbogbo wa o òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú Sisi rọrùn rò àdùn ayé máa tán bóyá kò gbọ́ mi ṣe ń tún ọlọ́lá òní olóko star ìwọ tí wọ́n ń pé o ìwọ tó tún mọ̀ wọlé àrẹ lókè àrẹ ó láwà star òpònú ènìyàn ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ kẹ́ni tó star mọ̀ ìpera rẹ̀ ní star ó ní star kalẹ́ báwọn. La ilaha illallah.
wọn kì í yẹra wọn bàbá bẹ́ẹ̀ ní nǹkan ní kalẹ̀ ẹ lọ sọ gbogbo ẹni ó bá yẹra rẹ̀ láàárọ̀ àti lálẹ́ ò yẹra fún wọn. gbọ́mi òtún bá ń tẹ́lẹ̀ ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú Sisi rọrùn àdùn ayé máa tán àdìríbù mọ́sálà lèmọ̀ yẹ́sì máa wù mí pọ́n ẹ jẹ́ kí n fààyè ẹ̀jẹ̀ ń fààyè ṣe wá sí i fẹ́ni bá fẹ́ kó lè gbọ́ kí ni fàárí ẹ ná sórúkọ táráyé sọ ẹ́ ló fi ń sọ pé ṣòmọ tí ń jẹ́ ayé asán asán láyé òfo láyé ayé òfo ìdààmú nítorí òfo òbírí nílé ayé dandan ó ń láti yí báyé fún ẹ ní owó ayé ní ó owó yẹn tán báyé fún ẹ ní ilé ayé ní ó bi ilé yẹn wó báyé bá fún ẹ lókìkí wàá sòkìkí ẹ nídòfó àwọn kan ti ní òkìkiri wọ́n lo ilé ayé bí ìbò jẹ́ pé ẹlòmíì ò ní tó bẹ́ẹ̀ lò mọ́nú ayé mi. Sisi Qadir dẹ̀ ṣe bí obìnrin ó dẹ̀ ju ọkùnrin lọ. La ilaha illallah. ìtàlùfọ́ onítìrà wí ni pé àdásà mínà nìsíwátì mà ní takasa mínà nìsíwátì òṣùwátàwó fọ takasa Abdul Qodir mínà nìsíwátì òṣùwátàwó wà fáàkùn rìjà fáàkùn Abdul Qodir rìjà là. Alhamdulillah. Ahọ́n dẹ̀ sọ Sisi Qadir di ògo. Ẹnu dẹ̀ sọ Sisi Qadir di èèyàn. Ẹnu ọ̀hún ló mọ̀ sọ ìwọ kan lórí burúkú mẹ́yẹn. Ẹnu ọ̀hún ló mọ̀ sá ìwọ tì mọ́lẹ̀. Àṣeyàn lè bẹ́ẹ̀ kú kó dé èèyàn. Léèbú táwọn òwò kẹ́ ẹni ó bá lè bú yàn. Ẹni tí ò ní dé èèyàn láyé ní máa bú yàn. Àṣé òmò èébù rẹ̀ lò ló fi dé èèyàn. Táwọn lè bú yàn lónìí bí Sisi Qadir yóò jọ ni èébù rà sí kò lè dàbí ètò bá wa ètò bá wa ló lọ. La ilaha illallah. ètò rà sí kò lè dàbí ètò bá wa o ètò bá wa ló ti lọ yẹn. irú àwọn èèyàn báyìí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń dìde nínú ayé o. àfọ àbẹ̀wàjì nígbà tí ájì bẹ̀wàjì pè mí pé mo fẹ́ ká ẹ wá bá wa ṣe wá sí nínú rẹ̀ ìjọ yìí mọ̀ lágbára ṣùgbọ́n nítorí pé n tó kú yìí ìntayé ń wò táyé ń gbọ́ ìntayé ẹbí ń gbé gẹ́gẹ́ ni. Mo rí brọ́dà yìí gbà wọ́n ṣe interview wọ́n ní ìtàn bá láwọn ó gbà lè fún wọn kódà bá láwọn ó gba 30 million àní gbowó jọ pẹ̀lú gbogbo owó sẹ́ẹ̀rí Sisi Qadir là padà léṣe. ṣèwọ́n lẹ́jọ́ kò lẹ́ dákẹ́ fẹ́ẹ̀mù ẹ̀gbọ́n yín lọ ẹ̀ lẹ́gbọ́n mi ọ̀rẹ́ yín lọ ìfẹ́ yín lọ ọmọ ìyá yín lọ aṣọ́nu ó ti bọ́. Ibi àsìgbà ayé yìí dé wọ́n ti gbé star bàbá sórí ọmọ bọ́ọ̀mù náà ò bá ti ṣiṣẹ́ tiẹ̀ wọ́n lè gbé star ẹ̀gbọ́n má burú. báwọn bá láàkó oníkókù kò fáyé ayé òní gbàgbàkúgbà ògo kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú àṣírù yín nù. ògo lẹ́yìn náà o ṣùgbọ́n níbi káyọ̀ lọ́ọ̀kan káyọ̀ orí pé lágbájá ló dé yìí àfẹni tí ó bá sọ wípé kíní kò ṣe é dáa lókù ẹni tí ó bá dẹ̀ lórí ìgbónú Sisi Qadir ò dáa wà láyà kàbà ní òkú. Sisi Qadir wá ayé ó ṣe àmì wọ́n di àmì wọ́n lo ipò gbogbo tí a máa ní láyé ní Sisi Qadir ní ṣé kí n tún wí. gbogbo tí a máa ní láyé ní Sisi Qadir ní. sábàlẹ̀ yẹn kú 100 years kí ni ó ní jọmọ lọ. sábàlẹ̀ yẹn kú 200 years kí ló fẹ́ ní jùlé lọ. mo dúpẹ́ pé Sisi Qadir yìí ṣe òkú orí àtàn. Alhamdulillah. kí a máa jẹ́ wá sí gbogbo ẹni tí ń ta lọ́wọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́. Má fi gbogbo owó jẹyẹ o tọ́jú owó òjì èèyàn ọ̀la ń bèèrè tó fò ní ìrẹsẹ̀ ayé òbí ọ pé ìgbà tí ń dùn fún ọ ìgbà tí ń dà fún ọ ìgbà tí ń yí ọ kí ló fi dè mọ́lẹ̀ lo àkókò rẹ judiciously lo ìgbà rẹ ní ọ̀nà tí ó gbà wúlò fún ẹbí àtàrà rẹ ṣe bó ń lẹ̀gbọ́n àbúrò àtàwọn ọmọ ìyá gbogbo wọn jòkó nítorí pé òun ìyá ìyàwó àtọmọ ìyá wọn ẹlòmíì ó kú nínú star tó pera rẹ̀ ní star kò dá lọ́wọ́ ẹbí kò dá lọ́wọ́ ara àwẹ̀ nípò ìwọ̀n àrọ́wọ́ rẹ̀ ń tunu wọn àrọ́wọ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tó ní rí ń tunu àwẹ̀ ó ní iṣẹ́ iná ni torí ọmọ rẹ nìkan ló lérò pé ó fẹ́ fi ṣiṣẹ́ àbí ó nítorí àwọn ọmọ mi àwọn bùkátà kan wà tó jẹ́ pé apá ọmọ kì í ká ẹni tá a bá sọ dèèyàn ni ó bá ní gbé. bóòlù àwọn náà ti fẹ́ sọ àwọn èèyàn dèèyàn ọwọ́ kan kì í pàtẹ́wọ́ o ẹsẹ̀ méjì ní takú o gbogbo wa tá a ti lọ́wọ́ kan nínú òkú ẹjẹ́ wá ọwọ́ kan fà sókè tájọ pàtẹ́wọ́
ẹni tó jẹ́ èèyàn lẹni tó sọ èèyàn di èèyàn. Sisi Qadir wáyé wọ́n sàmì wọ́n sọ èèyàn di èèyàn. Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ báwa ṣàlékún kí a ti gẹ wọn. Bismillahi mẹ́ta kúrú wà lọ́wọ́ mẹ́ta. Bismillahirrahmanirrahim. Wallahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Wallahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Wallahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Èyí tí ó bá láti gbogbo ọ̀rọ̀ mi yóò máa lọ sọ́dọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó fún Sisi Qadir. Ìmọ̀ bóyá wà ní òkú yìí. Tó bá yẹ pé wà ní òkú yìí níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ gbà fún Ọlọ́run lábàtán ẹ gbé ọ̀rọ̀ yín kalẹ̀ síwájú Ọlọ́run. Gbogbo nǹkan láyé ni wọ́n kọ títán sí lẹ́yìn orúkọ Ọlọ́run nìkan ni títán ò ní dé bá. Níjọ́ tẹ́ ẹjọ́ ń tó ẹ̀ mọ̀ pé báyìí ni ó ti rí. Níjọ́ tẹ́ ẹjọ́ ń sọ walaqad allimna al-mustaqdimina minkum walaqad allimna al-mustaakhirin. Ọlọ́run láwọn alamẹni tí ó ṣáájú àwọn alamẹni tí ó kẹ́yìn. Sisi Qadir lọ bóò ní gbogbo tí Sisi Qadir ìfilẹ̀ òfin fẹ́ ní bàjẹ́ lẹ́yìn wọn. Ẹ dákun ẹ mójútó gbogbo ẹbí lápapọ̀ ẹ má fara ní ọmọ ẹ má fara ní ìyàwó ń pẹ̀yìn náà tí ẹ̀ nínira wá ìtẹ́ fara nìyàn. Aládé ẹ̀yin náà lọ́tọ̀ ẹ dákun ẹ jẹ́ apanupọ̀ bàbá wa kábíyèsí Olúwo ẹ bá wa ṣe àdámọ̀lá ẹ bá wa ṣe kábíyèsí ẹni bá máa àdámọ̀lá ìyàtọ̀ ọkọ̀ bá wa ṣe fún wọn. Torí ìka nínú níwùsì kan pé bàbá láwọn sponsor àwọn ọmọ ṣé bẹ́ẹ̀ ni ìmọ̀ bí níwùsì yẹn ṣe jẹ́ níwùsì ṣùgbọ́n gbogbo ẹni ó bá fún wa ní àdéhùn níbí lónìí má lérò pé èèyàn ló bá ṣàdéhùn o Ọlọ́run ló bá ṣe o. Àwọn onítíátà Ọ̀yọ́ state wọ́n ní àwọn ṣèlérí wípé àwọn òkúra àwọn jọ sí odidi fíìmù gbogbo owó táwọn bá rí mbẹ àwọn òkú fẹ́ bí àwọn òkú fọmọ. Ìwọ náà ṣe tó ṣe nísìn nítorí ìpéjọ kan ń bọ̀ tí wọ́n ní kí la fẹ́ fẹ́ bí rẹ kí la fẹ́ fọmọ rẹ kí la fẹ́ fọkọ rẹ kó dáa fẹ́ni ó bá ti pèsè ọ̀la láti òní kó bàjẹ́ fẹ́ni tí ò lé sí ọ̀la látẹ̀lé rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam.